ọ̀pọ̀ àwọn tí wọ́n di ọ̀tẹ̀ láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn ológun tọ́wọ́ bà, ó ṣeé ṣe kí wọ́n fikú ṣèfàjẹ́. Ó ṣeé ṣe kí wọ́n fikú ṣèfàjẹ́ nítorí kíni? Nítorí òfin pé ẹni tó bá dìtẹ̀ gbàjọba tàbí fẹ́ gbàjọba tọ́wọ́ bá tẹ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká sọ kinní kan, òótọ́ orílẹ̀-èdè yìí ò fararọ. Àwọn èèyàn ń jìyà. Ìṣẹ́ ti bá ẹlòmíì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu 99% ni. Ó fẹ́ jẹ́ pé ìwọ̀nba èèyàn làwọn tán lè sọ pé àwọn ń gbádùn. Olówó ti dolòṣì, olòṣì ti di ẹni lẹ̀ẹ́lẹ̀ pátápátá. Ṣùgbọ́n tí eléyìí túmọ̀ sí yẹn ìdìtẹ̀ fẹ́ gbàjọba yìí kọ́wọ́ pálábá ó tó ṣègi ni pé ẹ jẹ́ ń béèrè àwọn wo, torí wọ́n sá sábẹ́ àwọn wọ́n ń pààyàn, kò sí security, insecurity ni wọ́n ṣe fẹ́ dìtẹ̀ gbàjọba. Òótọ́ ni àwọn ẹ̀yàwó lẹ́gbẹ́ afẹ̀míṣòfò yìí, àwọn ẹ̀yàwó ló pọ̀ nínú àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba. Kàrà tí wọ́n ṣe kóra wọn jọ láti dìtẹ̀ gbàjọba, kí ló dé tí wọn ò kóra wọn jọ láti wá ojútùú àti fún ìjọba ní àmọ̀ràn tí wọ́n ṣe fẹ́ bà ayé democracy jẹ́, tí wọ́n ṣe fẹ́ lù ú pọ́npọ́. Àwọn wo ló ń da ìjọba rú? Káti ẹ̀ wá sọ pé ìjọba ní tiẹ̀ lọ́wọ́, kì í ṣe pé a gbè lẹ́yìn ìjọba. Èmi máa ń sọ bitter truth ni, mi ò gbè lẹ́yìn ìjọba kankan. Ṣùgbọ́n mi ò gbè lẹ́yìn àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà. Tẹ́ ẹ bá wo àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba pẹ̀lú orúkọ wọn, tẹ́ ẹ wò lọ tẹ́ ẹ wò bọ̀, àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba yìí àti àwọn afẹ̀míṣòfò yìí ìran kan náà ni wọ́n fẹ́ jẹ ló pọ̀ jù. Now, ìtumọ̀ tó ní ni pé ṣé kì í ṣe mission kan náà ni àwọn afẹ̀míṣòfò àtàwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba yìí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba yẹn lọ sí abala ọ̀dọ̀ wọn, torí kò lè kan ọmọ Yorùbá mọ́ láyé kápẹ́ wọ́n rọ́tẹ̀ yẹn wọ́n mú jẹ. Wàhálà ó ti wá ṣẹlẹ̀ débi pé Fúlàní tẹ̀ ń pariwo yìí tàbí Northerners tá à ń pariwo yìí wọ́n wá fọ́n sí ìlú. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ fún wọn lẹ̀? Wọ́n gbalẹ̀, wọ́n gbòkó, wọ́n gbalé, wọ́n á gbàyàwó, wọ́n á tó pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kò sì sí inú ìran tí wọn ò ní wọ̀, ó kẹ́ tí ó gbèjà. Ṣé ẹ mọ̀ pé ogun tó dùn ún ṣẹ́ lógun tí ìjọba ò wà bias? Tí ìjọba bá fi lè wà bias tó wà lẹ́yìn ìran kan, àwọn ìran yòókù ọ̀jẹ̀, torí pé gbogbo ohun tí wọ́n fi jagun yẹn wọ̀ ìjọba ni wọ́n máa gbà dọ́dọ̀ wọn. Ìjọba wa bọ́ sí wọn lọ́wọ́. Abẹ́rò pé wọ́n dìtẹ̀ gbàjọba yẹn, wọ́n wà pé ẹnìkan tí ń jẹ́ Ṣọlá àbí Kọ́lápọ̀ àbí kinní kan kọ́mọ wá ṣèjọba nìṣó. Kò possible. A jẹ́ pé ibi tí wọ́n fẹ́ gbin nǹkan kan sí ó ti lálẹ́ wù ń bẹ̀ nù. Ìròyìn ti gbé, ó ṣeé ṣe kán dojúkọ kú. Wọ́n fẹ́ mú plan wọn ṣẹ, allegedly bóyá wọ́n fẹ́ gbàgbára padà sọ́hùn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba fún ìgbìyànjú wọn. Àmọ́ síbẹ̀ à ń rọ ìjọba kí ìwà wọn má ṣokùnfà irú nǹkan báyìí. Àwọn nǹkan tí wọ́n ní láti ṣe kí wọ́n ṣe ní kíákíá, nítorí pé tó bá ṣẹlẹ̀ aráàlú ò ní fojú wo pé ìran kan mọ́ o. Kí yà yẹn ó tó jaráàlú kán tó rántí pé yé ìpágà wọ́n kọ́kọ́ dunnú náà o. Ọlọ́run ò ní ṣe kò ní ṣe yín bíi tàbáṣà tó kú tán táráàlú ń sọ pé tí wọ́n ń gbàlù tí wọ́n ń gbàjó. Nígbà tí ará ayé ò bá ṣe dáadáa ní rántí ará ọ̀run o, kódà ẹlòmíì ò fẹ́ welcome ará ọ̀run. Àwọn pípù yìí, àwọn náà pọ̀ jù.
ọ̀pọ̀lọpọ̀ wa la dẹ̀ mọ̀ wípé àwọn ọ̀ràn yìí ló ń disturb peace lórílẹ̀‐èdè yìí. Àwọn ni wọ́n ń disturb, àwọn ni wọ́n ń plan coup against democracy. Ìbéèrè mi, àwọn tó ń dá wàhálà lẹ̀ àtàwọn tó di coup, kí lèrò wọn? Ṣáwọn tó di coup wọ́n fẹ́ sún orílẹ̀-èdè síwájú ni àbí wọ́n fẹ́ gba agbára padà sọ́dọ̀ àwọn northerners? Ṣé wọ́n máa pe Yorùbá pé kó máa wá ṣe ìjọba yẹn lọ? Ṣé kìí ṣe olùgbèjà wa lọ́wọ́ ẹ̀ tó lè gbéná wojú wọn pẹ̀lú ọgbọ́n tí bàbá fi ń ṣe gbogbo kinní yẹn? Ẹ sọ fún mi ọmọ Yorùbá mi lásìkò yìí tó lè sọ wípé tó lè máa fọ́ gbogbo ìjọba àwọn northerners wẹ́lẹ́wẹ́lẹ́ ó gbàgbára lọ́wọ́ Sókótó. Kì í ṣe pé mo fi ń yọ ẹnìkankan. Bàbá Jonathan ńgbà tán wà ń bẹ̀, ẹ já sọ tòótọ́ ọ̀rọ̀, wọn ò lè gbé ìgbésẹ̀ tí bàbá wa Tinubu ń gbé. Ibi south ni gbogbo everybody. Bàbá Tinubu ààrẹ excellence ló ń gbàgbára lọ́wọ́ àwọn northerners díẹ̀díẹ̀. Agbára òṣèlú ó ti ń bọ́ kúrò lọ́wọ́ wọn. Ibi tí ó gbà bọ́ pátápátá ni tí wọn ò bá lo muslim ticket, tí wọn ò sì lo Shettima. Tí wọn bá tiẹ̀ ti lo muslim ticket, wọn ò lè lo Shettima. Ibẹ̀ yẹn láti mọ̀ wípé ọmọ olódò dẹ̀gìdì, wọ́n júwe ọmọ olódò dẹ̀gìdì. Tẹ́ bá dẹ̀ wò retire Christopher Musa, retire general, wọ́n sọ àwọn nǹkan kan nínú interview tí mo wò ní channels. Wọ́n ti ń rí àpẹẹrẹ bóyá ṣàwọn bíi middle belt ni wọ́n, àwọn northerners kò láìkì wọn torí pé àsìkò wọn ni Trump strike gẹ́gẹ́ bí ọ̀kan ní pàtàkì nínú olùdámọ̀ràn ètò ààbò, tàbí ẹ má bínú, mínísítà ètò ààbò, ẹnu mi àgò, mo tọrọ àforíjì. Inú interview yẹn mò ń rí àpẹẹrẹ pé òṣèlú ti dé, wọ́n bí wọn sínú òṣèlú. General Christopher Musa retired. Gbogbo ìlú, Trump, Amẹ́ríkà, gbogbo ara ayé ń sọ pé Christian gbọ́dọ̀ fi ṣe vice. Ṣùgbọ́n àwọn northerners ò gbà torí pé mùsùlùmí ni wọ́n gba gbogbo ara wọn sí, wọn à sì fẹ́ràn Kristẹni. Ẹ máa wo bí bàbá Tinubu ti ń gba agbára lọ́wọ́ northerners o. Àfàìmọ̀ àlẹ́jẹ́ lè bá a ṣe ń yọgbọ́ kọ́ mọ̀ jẹ́ pé ìwọ̀nú òṣèlú bàbá yìí àní wọ́n fi ṣe deputy. Kí ni ó ṣẹlẹ̀ tí wọn ò bá mú Shettima? Kí ni ó ṣẹlẹ̀ tí wọn ò bá mú mùsùlùmí? Ẹ fi sábẹ́ comment section. Kọ́ lọ bá wa ṣe. Orílẹ̀-èdè Nàìjíríà kò ní dàrú, ṣùgbọ́n àwọn Fúlàní ti ń lù gbòǹgbò. Wọ́n Nàìjíríà, àwọn Fúlàní ti ń pín yẹ́lẹyẹ̀lẹ. Peace, wọ́n ti ń fi religious dá wàhálà lẹ̀. Progress, wọ́n ti gba gbogbo business oní business jẹ́. Only progress tá a rí ni pé terrorism. Why? Ṣé àwọn tá a jọ máa jẹ́ ọ̀kan ṣoṣo ni? Àwọn ò gẹ́sì wọn Nàìjíríà o, ṣùgbọ́n ẹ̀yà àti ìran Fúlàní, pàápàá jùlọ àwọn northerners alákòópọ̀ ni wọ́n. Haúsá, Fúlàní àní ọmọ bí wọ́n ṣe ṣe kọ̀ọ̀kan wá. Ṣé nǹkan kan náà ni wá? Ṣé ó máa dùn láti máa bá gbé? Ṣáwọn northerners tá à ń bá gbé ń jọ̀hún, ṣáwọn ni wọ́n wà ní ìsìn? Àwọn tí ò ṣe ní nǹkan kan láti sáré mú ọ̀bẹ kán dẹ̀ máa dúnbú èèyàn lórí gbólóhùn aṣọ. Tẹ bá ráwọn ọlọ́kadà yẹn, gbogbo táǹkì, abẹ́ táǹkì ni wọ́n kọ́bẹ padà sí. Tí wọ́n bá gbé ọ, tó bá bá wọn jiyàn lórí ọ̀rọ̀ owó tí wọ́n níye kan là máa gbà, wọ́n yọ̀bẹ sí ọ. Àwọn yẹn ò tún ṣe Fúlàní o, Haúsá ni wọ́n o, northerners ni wọ́n o. Níbo ni ìwà wa ti wá jọra? Ó dẹ̀ kelù tá a gbọ́ gbogbo orú ìwà báyìí pẹ̀lú àwọn Ìgbò tàbí Yorùbá tàbí àwọn middle belt. Ẹ wò bá àwọn ẹranko yìí bí wọ́n ṣe lọ ṣe àwọn èèyàn ní Yewata ní Benue State, èèyàn láì ṣadìẹ. Bàbá Tinubu,
Ọlọ́run á bá wa ṣe o, kò ní bàjẹ́, kò ní dàrú lórí yín o. Ọlọ́run ló ní 2027 o. Mo mọ̀ pé olóṣèlú bíi ti yín sọ̀wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n ẹ fúra ẹ wẹ̀yìn wò, tí wọ́n bá ń rọ́ wá sọ́dọ̀ yín, ó ṣeéṣe kán jẹ́ àmì, ó ṣeéṣe kán jẹ́ ọ̀tá, ó ṣeéṣe kán jẹ́ ìkà, ṣùgbọ́n ẹ má gba repentant Boko Haram, ẹ má gbà láyé mọ́ repentant Boko Haram, repentant ISIS, repentant bandit, repentant terrorist. Ẹ tètè kí fún àwọn gómìnà tó ń ṣerú ẹ o, bí gómìnà Katsina o. Ẹ má gbà láyé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ kójọ tẹ́ láwọn ń darapọ̀ mọ́ṣèlú yín, ẹ fura sí wọn o, kán má lò wọ́n against yín. Jùgbọ́n Àmàsà Channels lẹ tí ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. Á pàdé ńgbà míì, ẹ ṣé bẹ̀ tí ń wò wá.